A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajara Màlífà àti ìfẹ́ ṣe kú ìfẹ́ lónìí náà àánú ẹ̀ kò ní paná ìfẹ́ eléyìí tí a ní sí ara wa láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì Ajara Màlífà TV, ẹ subscribe sí ìkànnì ẹ̀ on notification button, ẹ like, ẹ comment àwọn post wa torí àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. Lónìí ìdí kan gbòógì tí mo ṣe yá wá sọ́dọ̀ Mr. Number ni wípé ọ̀dọ́kùnrin kan ó bá mi sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́, ó ní kí n fi orúkọ bòun ní àṣírí. Ó fún mi ní ọjọ́ tá a bí i. Ó wá ní òun ní ọ̀rẹ́ kan, pé ọ̀rẹ́ yẹn náà ó fún mi lọ́jọ́ tá a bí i. Ó wá ní kí n bá òun bá yín sọ̀rọ̀, kẹ́ ẹ bá òun yànnàná torí wípé ó ní nígbà kan rí àwọn ti jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn tó jẹ́ pé kò tiẹ̀ fẹ́ẹ̀ sí ìyàn kankan tó jẹ́ alàgàtà láàrin àwọn. Wọ́n ní ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣàdédé ló jẹ́ wípé àwọn nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin ọdún bí kò tún mú aláriwo dání. Ó wá wò ó pé gẹ́gẹ́ bí àgbàlagbà kí òun fi ọ̀rọ̀ náà lọ ẹ̀yin tí ẹ jẹ́ àmọ̀ye. Mánúdà tó bá jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ jọ sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́, ó lóun fẹ́ kẹ́lòmíì náà kọ́ ẹ̀kọ́ látara ọ̀rọ̀ náà. Bóyá tẹ bá gbà mí láàyè ọjọ́ orí tó fún mi, bóyá kí n sọ sóde báyìí àbí. Olóòtú ẹ ṣeun ẹ kú òun Ṣeun. Ọlọ́run á jẹ́ kí ẹ máa dára bá. Àmín, àmín. Mo dẹ̀ kí ẹni tí ẹ sọ pé tó fi ohùn ránṣẹ́. Ara nǹkan tí à ń retí látọ̀dọ̀ àwọn èèyàn náà ni tán bá wo àwọn nǹkan tá a ṣe, nǹkan tán bá ní gẹ́gẹ́ bí comment àbí question, kán jẹ́ ká gbọ́. Yes, kán jẹ́ ká gbọ́. So tí bí ẹ ṣe ní ẹni yẹn fi ránṣẹ́, ẹ jẹ́ ká gbọ́. Kódà ó sọ wípé ọjọ́ 9 oṣù kejìlá ọdún 1962 ni wọ́n bí òun. Ó ní ọ̀rẹ́ tóun sọ yìí wọ́n bí ní ọjọ́ 9 oṣù kejìlá ọdún 1979. Ó ní kòríkòsùn làwọn tẹ́lẹ̀ débi pé kò sí alàgàtà láàrin àwọn bára àwọn ṣe ọ̀rẹ́. Ó ní ṣùgbọ́n lẹ́nu bí ọdún díẹ̀ àbọ̀jọ́ mélòó kan sẹ́yìn wọ́n làwọn ti fẹ́ẹ̀ di ata àtọ́jú. Òun wá wò pé kí ló lè ṣẹlẹ̀? Ṣé àti rí nǹkan kan tó ṣẹlẹ̀ níbì kan ló fi rò pé kóun tọ ẹ̀yin amòye wá láti lè mọ̀ bóyá àwọn ní nǹkan kan táwọn nílò láti ṣe ni àbí kí lọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ wọn. Ẹ ṣé olóòtú. Kò sí bí ọmọ ṣe lè pẹ́ tó tí ò ní bá gbèsè tiẹ̀ lẹ́rù, bọ́n ṣe máa ń pa lówe ní ẹjẹ́ tẹ̀yìn àgbà. Torí ní ilé ayé tí a wà yìí, gbogbo wa là ń ṣe ìdánwò. Ìdánwò tá à ń ṣe nítorí pé a sí nínú exam hall, wọn á question papers fún wa, kò jẹ́ ká mọ̀ pa ń ṣe ìdánwò. So ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà à ń ṣe. That's the truth. Àwọn certain age kan wà tó ṣe wípé tá a bá débẹ̀ challenges máa wà. Bẹ́ẹ̀ni, challenges máa wà. Ẹ gbàgbé ẹ̀. Àkọ́kọ́ kí n tó lọ jìnnà, nǹkan tí mo ṣàkíyèsí lára àwọn èèyàn wa ni wípé wọn ò gbọ́ àgbọ́yé astrology. Wọn ò gbọ́ àgbọ́yé astrology. Tó bá gbàgbọ́yé, àwọn tó gbàgbọ́yé astrology, ó yẹ kí wọ́n máa consult astrology àwọn bí wọ́n ṣe ń consult doctor, tó ń consult lawyer, bí wọ́n ṣe ń lọ fún medical check-up, bẹ́ẹ̀ náà ló yẹ kó máa lọ fún life check-up tiwọn náà. Báwo ni ìgbésí ayé mi ṣe dé dúró? Kí ni nǹkan tí mo gbọ́dọ̀ ṣe tí mi gbọ́dọ̀ ṣe o? So as this, tó bá mọ̀ wípé nǹkan báyìí ló kàn nínú life àwọn, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mistakes tá a máa ń ṣe tí ò bá tiẹ̀ ṣe parẹ́ pátápátá, tí ò ṣe total avoid, ó sì lè ṣe manage tó ṣe pé kò ní pọ̀. Ní fẹ́rẹ́fẹ́, nítorí wípé déètì yìí ẹni tó ní òsì ń bì ó dẹ̀ níwọ̀n bàbá ṣe lè bá sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Àwọn tí a bá sọ pé àbí tó ṣe pé wọ́n wà ní ìjọba yìí, bóyá ọba ìlú ni o
àbí olóṣèlú ni o àbí ipò kan ni o tó sáà wà nípò aláṣẹ kan wọ́n tẹ̀ jẹ́jẹ́ o wọ́n tẹ̀ jẹ́jẹ́ o wọ́n tẹ̀ jẹ́jẹ́ o nísìnyí oṣù kẹrin nìyí today is April 14 fine ó sì di May 25 kí Saturn, the planet of discipline, the planet of restriction, the planet of moderation, kó tó wọ Aries. Tó bá wọ Aries, á lò oṣù 3 sí 4 ń bẹ̀. Níwọ̀n bá àgbà tó bá wà ń bẹ̀ yìí, á kanlẹ̀kùn wọn, á sálámọ̀ sí wọn. I'm around. How prepared are you? Nísìnyí, April la wà yìí, láti January this year, ni wọ́n ti máa feel the vibration of the Saturn ingress. Ó sì ń bọ̀ lọ́nà. Ó ti ń bọ̀. It's like a train in a railway station. 1 kilometer, 2 kilometers away, ẹ ti máa feel the vibration pé the train is almost here. Bẹ́ẹ̀ náà ni the planet Saturn. Before the ingress into a certain sign, the feeling must have been touched. Then after departure, months, if not years after, departure from the certain sign, the feelings must still be imparted. Bó ṣe rí nìyẹn. Kíní yóò kì í ṣe nǹkan ọjọ́ kan, ọ̀sẹ̀ kan, àbóṣù kan. Anytime tí Saturn tó bá wọ sign kan, ó kéré jù á lò 3 years. Ó kéré jù á lò 3 years. Láàárín 3 years yẹn, gbogbo àwọn tí aspect tó bá concern, wọ́n á gbà tiwọn. Wọ́n á gbà tiwọn ní challenges táwa ń pè ní examination period. Wọ́n á ṣèdánwò tiwọn. We call it examination period nítorí pé tension tó wà lára student in the examination hall, bẹ́ẹ̀ náà the same tension if not higher tension pẹ̀lú ẹni tó wà ní period yẹn. Tí a bá wo ẹni tí ẹmúdè tí ẹ̀wá ìwọ̀n bí 1962, that's 63 years. 63 years now, going 63 years by December ọmọ 63. Olóòtú, téèyàn bá ti wọ̀ ọ́ láti age of 56, ó di 64 kó tó bọ́, ẹlòmíì 65 ló máa tó bọ́ náà. The secret here is this: àwọn tí wọ́n bá celebrate, irú àwọn tó máa ń sọ pé àwọn ń ṣe annual celebration of a birthday or celebration of 60th birthday. My sister, kí ni máa ń terrible? Bẹ́ẹ̀ ni, ó máa ń terrible, challenges ẹ̀ máa ń terrible gbọ́n gidi. Kò ń bá ọmọ ní kékeré o. Bẹ́ẹ̀ ni, bàtà máa ń jẹ́ kọ́ mọ̀ pé Ọlọ́run ń dára. Nítorí pé nígbà yẹn kò ń gbóògùn and surprisingly kò ń gbàdúrà. Reason rèé. Dandan ni pé kó ṣàṣèdánwò ẹ̀. Reason rèé. Nítorí pé a rí àwọn religious leader that fell victim. Ṣáájú àlàsọ pé wọ́n gbà ní. Ẹ̀sọ́, ó mú sí pé kò ń gbọ́. Àjẹ̀rẹ̀ àwọn ológun, àwọn babaláwo, àwọn nǹkan oníṣègùn náà ti ṣe pé àwọn náà gbọ́nà, they are victim already. So lásìkò yìí, ẹni tọ́rọ̀ bá kàn ní kó mọ́ra ẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ẹni tọ́rọ̀ bá kàn ní kó mọ́ra ẹ̀. Kò sẹ́ni tó lè máa consult astrologer regularly tí wọ́n ní sọ fún pé bàbá nǹkan báyìí wà lẹ̀. Ká padà sí ọ̀rọ̀ ẹni yìí. Ẹni yìí wọ́n bí 1962. Ó means pé 62 years going 63. Olóòtú, my sister, ẹ sọ fún ẹni yìí kó ṣọ́ra ẹ̀. Kó ṣọ́ra ẹ̀, kó lóògùn ṣọ́ra. Kó ṣọ́ra ẹ̀, kó máa jábọ́ láti kékeré tó wà. Bẹ́ẹ̀ ni, òótọ́ ọ̀rọ̀ kí ń dùn mọ́yàn nù o, ìyẹn ọ̀dẹ̀ ní kéèyàn má sọ. Yes, òótọ́ ọ̀rọ̀ kí ń dùn mọ́yàn nù, ìyẹn ọ̀dẹ̀ lè stop pé kéèyàn má sọ. You say it as it is. Ẹni tó bá wọn kó gbọ́, ó máa gbọ́. Ẹni tó bá dẹ̀ wọn kó lè gbọ́ kó dànù. Conscience a máa jẹ́rẹ̀ pé òun ti gbọ́.
Yes, there are a lot of people that have fell victim of deaths, segment of life. I'm not talking about 1956. Age, the moment you clock age of 56, you are in. Ó dìgbà tẹ́ni yẹn bá wọ age of 64 sí 65 kó tó bọ́. Ẹni orí yóò dilé ni. Ẹlòmíì á kó sí wàhálà. Could be a court problem. It could be ẹlòmíì health. Ẹlòmíì opposition. Lóríṣiríṣi kò ní limit. Ó depend lórí ibi tí oníkálukú bá bá rẹ̀. Ó depend lórí ibi tí oníkálukú bá bá rẹ̀. So oníkálukú ló mọ ibi tó ń gbé wà. Òun ni kó ṣọ́ṣe. Bó dẹ̀ ṣe wà yìí tí mo sọ pé ó máa bẹ̀rẹ̀ láti May. Our can knock on their doors. Àkọ́kọ́ kanlẹ̀kùn. Yes, a kanlẹ̀kùn between May and September. A kanlẹ̀kùn wọn. A padà. Tó bá di February 2026, my sister, a dé sí wọn lọ́rùn. A dẹ̀ lò 3 years níbẹ̀. Bẹ́ẹ̀ni. A lò 3 years níbẹ̀. Ẹni tọ́rọ̀ bá kàn tí ò bá wá mọ rẹ̀ á hàn gbóǹtọ̀ ń lọ ni. Bó ṣe rí nìyẹn, ṣé ni mò ń ṣe ni mí kọ́ mò ń ṣe, Ọlọ́run ló ń dára. Ọlọ́run ló ń dára. So it's like a son of VC in the university. Ó máa pass, ó máa fail, á sì jókòó ṣe exam náà. So ó wá lè yá o kí examiner lè rò pé ọlá ẹni tó jẹ́. But wọn ò lè maneuver exam fún. Á sì jókòó náà. Ọlọ́run ọba nìkan ni ọba aláàánú, ọba alárànṣe. Ẹni tọ́lọ́run bá ti ṣọ́ tó ti wọ àwọn certain age yẹn, Ọlọ́run nìkan ló lè gbàlà. Ọ̀rọ̀ ẹni tí à ń sọ̀rọ̀ lé lórí, ẹni yìí ni kó mọ́ra ẹ̀, kó dẹ̀ ṣọ́ra ẹ̀. Nítorí pé gbogbo àwọn nǹkan tí ó ń sọ yẹn, ẹnì kan ṣo tí ó fi déètì ẹ̀ ránṣẹ́ yìí, ọ̀rẹ́ ẹ̀ kan ṣo tó fi déètì ẹ̀ ránṣẹ́ yìí, ẹnì kan ṣo tó rí nìyẹn o. 200 èèyàn ló wà lẹ́yìn o tó ń bá jà o. Bẹ́ẹ̀ ni. Yàtọ̀ sí ẹni tí a bí ní ọjọ́ 9 oṣù kejìlá ọdún 1979. Yàtọ̀ sẹ́ni tó fi déètì ẹ̀ ránṣẹ́ yìí. 200 èèyàn náà wà lẹ́yìn tó ń bá jà o. Bẹ́ẹ̀ ni. Quote me right. 200 èèyàn náà wà lẹ́yìn tó ń bá jà. Eléyìí nìkan ló hàn gbajúmọ̀ ni. Wọ́n lẹ́ni tá a lè mú làá lè dì í mọ́. Ẹni tá a lè mú làá lè dì í mọ́. Báwọn tí ó wà lẹ́yìn tí ò dárúkọ àti tí ò fojú wọn hàn. Pàtàkì ọ̀rọ̀ mi ni pé kó ṣọ́rẹ̀. Nítorí pé ẹni tó wà lókè ni kó ṣọ́ra. Ẹni tó wà nílẹ̀ kò síbi tó fẹ́ ṣubú lọ. Gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni bá ń ṣe, bóyá níṣẹ́ àbí lówó, ẹ sọ fún kó fòótọ́ ọnú kún o. Kó fi òótọ́ ọnú kún o. Inú examination hall ló wà o. Inú examination hall ló wà o. Tí ò bá ti fòótọ́ ọnú kún ní ìsìn yìí, ṣòkòtò aṣòǹdì o. Ṣòkòtò lè ṣòǹdì o. Kó fòótọ́ ọnú kún o. Yes, mo lè gòkè, mo lè sọ, mo lágbára bíbá ká mo yí ní kankan. Bó ṣọ́ṣe o. Nítorí pé tí Saturn bá wọ Aries, gbogbo àwọn tó ṣe pé wọ́n wà nípò tí wọ́n ń lòpò lọ́wọ́lọ́wọ́ àbí tó ń abuse ipò tó wà, abuse of power, Saturn ní gbà o. Abẹ́dì wọn wò. Abẹ́dì wọn wò. Ìyàwó tó bá jẹ́ olórí ibi. Bẹ́ẹ̀ ni, anywhere tí oníkálukú bá ti jẹ́ olórí tàbí tó wà nípò kan tó ga tó ti ń ṣe olórí fún àwọn kan. Ó tẹ́ jẹ́jẹ́ o. Wàláì, babalágbára ilẹ̀ ń yọ o. Wàláì, ní ìsìn ó sì ń dà. Gẹ́gẹ́ bí Káyọ̀dé Fáṣọlá ṣe pé ọ̀rẹ́ mi àyè ṣì wà láti ọmọlúwàbí ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ náà ni ní ìsìn yìí
ẹni yìí àbáwọn míì tọ́rọ̀ bá tó kan náà wọ́n sì lè revert back to their share. Yes. Wọ́n ṣe àwọn àtúnṣe ọ̀nà tó ń gbà ṣègbésí ayé wọn. They should make peace. But tó bá sọ pé báwọn ṣe tó là ń ṣe lè bó ṣe tó náà ló ṣe máa wálẹ̀. Ó ṣe ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láìmọye. Samples wà o. Bẹ́ẹ̀ ni samples wà láwọn tó wà at age or similar age sí ẹni yìí. Tó ṣe pé ọwọ́ wọn tó wọ báyìí wọ́n gé ni. Wọ́n ti ẹ̀yọ́ kúrò wọ́n gé ni. Wọ́n bá wọn wí. Bẹ́ẹ̀ ni wọ́n bá wọn wí. So then ti ọ̀rẹ́ tí ó wá fi ránṣẹ́. Ṣé rí nǹkan kan wà tó ṣe pé a kì í ṣàkíyèsí àwọn èèyàn méjì wọn kì í déédéé jọrẹ́ rárá. Àwọn èèyàn méjì wọn kì í déédéé dọ̀rẹ́. Nǹkan kan wà ní tó ti pa wọ́n pọ̀ àbí tó pa wọ́n pọ̀ táwọn ò lè fojú rí. Olóòtú ẹ jẹ́ kí n ṣàlàyé ara mi dáadáa. Ọ̀rọ̀ yìí ò sí pé báyà pé láàrin ọkùnrin sóbìnrin àbóbìnrin sọ́kùnrin. Ó lè jẹ́ ọkùnrin sọ́kùnrin, ó lè jẹ́ obìnrin sóbìnrin. Ó lè jẹ́ ìyá sọ́mọ. Once tá a bá sọ pé friendship ni ti ìyá sọ́mọ yẹn ọ̀tọ̀ tó nìyẹn ẹ má fi kún. Ọ̀tọ̀ nìyẹn ẹ má fi kún. Ẹ jẹ́ ká filẹ̀ lórí ọ̀rẹ́. Ọkùnrin sọ́kùnrin, obìnrin sóbìnrin àbóbìnrin sọ́kùnrin, ọkùnrin sóbìnrin. Ọ̀rẹ́ ṣá friendship. Yes. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan ló pa wọ́n pọ̀. Tí kíní bá dẹ̀ ti pa wọ́n pọ̀ voluntarily they come together, unite and execute something. Ó ní nǹkan kan tó fẹ́ ṣe. Tọ́lọ́mọ bá fẹ́ ṣe nǹkan kò ní sọ̀kalẹ̀ náà. Àwọn èèyàn méjì kan ló wọ́n máa mú from nowhere. Wọ́n á dẹ̀ pàdé wọn ò dẹ̀ ní disagree. Yes. They form a union and execute what they want to do or what they're supposed to do. Wọ́n lè wá ṣe tán kọjá o wọ́n wá ṣe kí yẹn tán. Bẹ́ẹ̀ náà ni ẹ rí ọkùnrin àti obìnrin míì wọ́n á pàdé so loving wọ́n á bímọ kan lẹ́yìn ọmọ kan àtúkà ọmọ kan tó pa wọ́n pọ̀ nìyẹn. Lẹ́yìn ọmọ kan báyìí wọn ò ní fẹ́ ríra wọn mọ́. Ẹ̀rọ máa pé kí ló ṣẹlẹ̀ nǹkan tó pa wọ́n pọ̀ ni wọ́n dẹ̀ separate ẹ̀ adásọ̀ wọ́n ní kálukú máa lọ́lọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ sọ̀rẹ́ bóyá ọkùnrin sọ́kùnrin àbóbìnrin sóbìnrin tí nǹkan tó pa wọ́n pọ̀ tó bá ṣì wà wọ́n á máa settle wọ́n á máa jà wọ́n á máa parí á máa jà wọ́n pọ̀ tó bá ti tán they have to part way. They have to part way. Ọ̀gbẹ́ni yìí àti ọ̀rẹ́ you see one thing tí ó so wọ́n pọ̀ ni pé àwọn méjèèjì aláriwo ni wọ́n. Aláriwo ni wọ́n. They both have the same first pinnacle, which is 3. One nìyẹn. These people, they can be a good communicator. Tó bá yẹ kán kàwé ní bó ti jẹ́ kó sọ nǹkan táwọn iṣẹ́ táwọn ń ṣe. They can be a good communicator. Tó túmọ̀ sí pé wọ́n lè rí mass com. Yes, they can be an accountant. Wọ́n máa gbárí gan. They can be a lawyer. And so on and so forth. Àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú 3. Because when it comes to arguments, you can't defeat them. Really? Yes, you can't. You can't defeat them. They can only allow you to go, but not defeating them. You can't beat them in arguments. It's natural to them. Àwọn ọ̀dẹ̀ kì í sọ̀rọ̀ ní pé no wọ́n máa lọ òkè. Ẹni tó ń bá sọ̀rọ̀ ní lẹ́gbẹ̀ẹ́ o, wọ́n máa sọ̀rọ̀ wípé ẹni tó ń bá sọ̀rọ̀ wípé títí mẹ́lọ wà. That's it's natural for them. And when they want to listen to music, they loud the music. Yes. Wọ́n gbọ́ music kéékèèké pé bóyá pé slow low tí gbogbo máa vibrate kó máa hit gan. That's it. Aláriwo ni wọ́n. So in addition, the two of them are possible kí wọ́n má lè sọ fún yàn, but the date shows yìí pé they are prone to raping. They are prone to raping. Yes. It's that they are rape
or they've been raped. Is that a rape or being raped? Yes. Àwọn méjèèjì. Is it that káwọn rape èèyàn tàbí kéèyàn rape wọn? Ṣé a bá sọ pé tí wọ́n bá fi ẹ̀sùn wípé ìkan lára àwọn méjèèjì ti rape èèyàn rí kàn wọ́n, ó túmọ̀ sí pé ẹni ò. It's normal. It's normal. Nítorí pé ọkùnrin tó bá nírú déètì yìí kò ní rí obìnrin gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe pé èèyàn máa ń fà lójúmọ́ rà pé wáyé gbẹ́gbẹ́ àhàn bí ìgbà tí èèyàn bá mú aṣọ lórí ìkọ́ àbí kí èèyàn ra nǹkan lọ́jà lẹ́gbẹ̀ẹ́ kìíní ọ̀hárá inú nǹkan tó nílò sọ kò lókun. No, ní that's I mean. Bí àpọ́nlé obìnrin àbí nǹkan kan lára rí. Tí wọ́n lè fi tọ́ obìnrin jẹ lọ́kùnrin wọn. The same thing with their àwọn sọ̀rọ̀ rape bọ́n ṣe ń rape obìnrin náà ń rape ọkùnrin lóbìnrin náà rape ọkùnrin but tọkùnrin ló ń pọ̀ jù. Yes, àwọn méjèèjì ni, it depends on the sex. Obìnrin tó bá ní á rape ọkùnrin tó bá ní á rape obìnrin, that was it. Ẹni tọ́rọ̀ bá kàn gẹ́gẹ́ mo ṣe ń sọ ìkómọ rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ náà gẹ́gẹ́ bí ẹnìkan. He's not a saint. Òun náà ní títí ẹ̀. Ẹ sọ fún òun náà kó ṣọ́ra ilẹ̀ ń yọ̀. Ilẹ̀ ń yọ̀. Nítorí pé tábùkù bá wọ̀lú, ìwọ ló ṣe yan o. Indignity is always in search of the riches. Yes. Tó bá wọ̀lú, olówó ní wá káàkiri o. Ìwọ ló ṣe yan o. Àwàdẹ̀ rèé, a mọ̀ pé bá ṣe ń bá bọ̀ láti dúta bẹ́ẹ̀ náà ló máa dà lọ. Kò rí bẹ́ẹ̀ o. Yes. Student tó ń jókòó nínú class tó ń gba lecture first month second month kíní kan tó ń kó nínú class tó ń ṣeré lọ níjọ́ exam bá dé àkùwẹ̀ o. Bẹ́ẹ̀ náà ni in this life we do sit or we do experience examination in life. Ibi tí àwọn eléyìí wà nísìnyí especially ọ̀gbẹ́ni tí ó fi déètì ránṣẹ́ tó lóhùn December 9, 1962 ó wà ní what we called JAMB examination of life. A lo JAMB nítorí pé nǹkan tó lè yí àwọn èèyàn nìyẹn. Ẹni tí school sat ẹ̀ bá wọ̀ òkè tó dáa ló máa sọ̀rọ̀ JAMB. Ẹni tí ò ní school sat kí ló fẹ́ fi JAMB ṣe. So tọ́lọ́ ń bá ṣe tí èèyàn bá ti lè kọjá age of 64 or 65 yẹn tó ti lè kọjá then ó means pé oral admission into university to read courses. That's a simple administration tí àwa create fún so that people will understand. Pé ìpele ìdánwò tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà nìyẹn. Yes. Lẹ́yìn primary secondary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ibi tó gbé wà nìyẹn. Ẹni tọ́rọ̀ bá kàn kó pè rẹ̀ ṣàkíyèsí kó pè rẹ̀ wálé. This is not the period of conflict. Iṣẹ́ kókò tó yẹ kó máa bẹ́nikẹ́ni jẹ́ kò ń ṣe èèyàn wà ní exam hall ó ń sọ pé ẹnìkan mú ẹ lójú ẹnìkan tẹ̀ mọ́lẹ̀ nínú exam hall. Well so bó ṣe rí tó ṣe pé nínú exam hall student has only 40% of rights. The remaining 60% is with the examiner, with the invigilator. Bẹ́ẹ̀ni ló ṣe rí in life. Bẹ́ẹ̀ni ló ṣe rí in life. So kí Ọlọ́run kó gbà wá là, Ọlọ́run kó ṣàforíjì gbogbo wa, Ọlọ́run kó fi ṣẹ̀ṣọ́ wa. Ní orí eléyìí mo lérò wípé ẹni tí ó fi déètì ránṣẹ́ ní àsìkò any time láti gbọ́ àwọn interpretation yìí. So ibi tí àyè gbà wá dé nìyẹn láti sọ lórí ẹ̀ ṣùgbọ́n ó tán lẹ́nu okùn kan. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé okùn níkùn ẹ jẹ́ n dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pé ẹ ò tiẹ̀ dàánù pé kí ló dé tí mo sọ pé kí n máa ṣe àlàyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ tẹ́lẹ̀ pé ohun tẹ̀yin náà nífẹ̀ẹ́ sí láti tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń rú ẹ̀dá lójú. Iṣẹ́ tó lọ ń gbé fáwa nìyẹn. A kí yín púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí wọ́n fẹ́ lè kún pé àìbá mọ̀ ó lè mú ẹ̀yin náà pé kí a bá yín ṣe ìyànnàná
ọ̀rọ̀ kan àbí mi mi ò fẹ́ dá lábàá wípé ṣé ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn ni kẹ́ ẹ pè nísàn-án Mr. Number ló máa gbé èyí tá a fi ń fi ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà sọ fún mi lábẹ́ aṣọ pé kò ṣeé tú lórí afẹ́fẹ́ fún ẹni tó ní nọ́mbà yìí fún ìdí èyí ẹni tó ní nọ́mbà yìí tẹ́ ẹ bá láǹfààní láti wo fọ́nrán yìí gẹ́gẹ́ bó ti jẹ́ pé mo sì máa bá yín sọ̀rọ̀ nídà kọ́ńkọ́ ẹ gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ ní wọ́n ní wọ́n náà wọn àbí ní àwọn nìkan àti ẹ̀yin nìkan torí wọ́n ní kódà ọ̀rọ̀ mi wà tó jẹ́ pé mi ò gbọ́dọ̀ gbọ́ torí etí kejì ò gbọ́dọ̀ gbọ́ àfẹ́ni nílọ̀rọ̀ gan ní òun tó dé dúró ibi tó ti ń bọ̀ àbí tó yẹ kó lọ òdì rèé tẹ́ bá rò nǹkan tó rú ẹ̀yin lójú lábẹ́ kó ti wù kó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yìí yẹn ẹ̀yin kò tẹ́ lójú òpó WhatsApp tàbí kẹ́ ẹ pè é nísàn-án yóò kó jẹ́ nínú méjèèjì wọn aṣọ pomi ẹ̀kọ́ tẹ́ ẹ rí yẹn ẹ̀kọ́ ní ẹ̀jẹ̀ ká fẹ́lẹ̀ ń ṣe lọ lákòókò tá a wà yìí ó lè má jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ lá máa tún mú a lè ti mú mi wà kọ́sẹ̀ tó bọ̀ tó dé ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí tó bá jẹ́ ọjọ́ ajé lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pàdé wa lọ́jọ́ ajé tó bọ̀ tàbí kí sọ pé ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí nígbà yòówù tá a bá ti fi ní ìsóde ẹ láǹfààní láti máa wẹ́ ṣe ẹkú ìfẹ́ ojú tẹ́ fi wò wọ́ òní fọ́ ẹtí tẹ́ fi ń gbọ́ wọ́ òní dì àní dolódì lẹ́yìn ara wa kí máa kí Fẹ́mi Lárì òun ni cameraman wa lọ́tẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé Mr. Pasfẹ́ wọn wá síbi iṣẹ́ lónìí ajẹ́ rẹ̀ mọ́lẹ́fà agbọ́mágbọ́n yẹn náà ni ó yá títí ìgbàmùtà tó fi nípàdé ayẹyẹ jẹ́ arántí ṣe jẹ́jẹ́ o ire o.